ìrọ̀pamọ́ òdodo wọlé ìrọ̀pamọ́ òdodo wọlé ìrọ̀pamọ́ gbogbo gbàràjà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Wọ́n nígbà wá dé sánmà ẹlẹ́ẹ̀kejì àwa bá Yahya àti Ìsá ń bẹ̀ láwọn tí wọ́n sọ pé ń bí ṣàpé wọn àdàkọ wọn Yahya ò sí ń bẹ̀ tí mo fẹ́ wí nù ṣàpé Yahya ò sí ń bẹ̀ níbi ní ìsìn wọn ti bá Yahya àti Ìsá wọn láwọn méjèèjì yẹn Ànábì wa ní wọn ní fasallima alayhima sálámà sáwọn méjèèjì fasallamtu faradda wọn dáhùn sálámà thumma qala wa ní marhaban bil akhi salih má bá ń wí wa nabiy salih marhaban bin nabiy salih bil akhi salih wa nabiy salih. mo bá wọn bẹ̀ thumma su'ida bí ila sama'i thalitha labatu gun sánmà ẹlẹ́ẹ̀kẹta fastafta Jibril tún ní kọ́ sílẹ̀kùn wọ́n tún ní ta nìyẹn lọ́wọ́ Jibril ta ló wà pẹ̀lú rẹ̀ bọ́ ti ń bi léèrè nìyẹn ó ní nígbà tí àwa dé bẹ́ẹ̀ falamma khalastu fa idha Yusufu ló bá dà nẹ́bí Yusufu ní sánmà ẹlẹ́ẹ̀kẹta nàbà ní hadha Yusufu fasallim alayhi sálámà sí mo bá sálámà sí lòun nàbà ní marhaban bil akhi salih wa nabiy salih marhaban bil akhi salih wa nabiy salih. wọ́n tún kí mi pé máa wọlé máa rọra ọmọ ìyá rẹ̀ Ànábì rẹ̀ thumma su'ida bi hatta as-samaa ar-rabi'a labade sánmà ẹlẹ́ẹ̀kẹrin Jibril tún sọ fún wọn pé ẹ ṣílẹ̀kùn wọn tún bi léèrè pé ta ni wọn mọ̀ wà má má kà wọn là Ànábì ni ṣé wọn ránṣẹ́ sí ni wọn ní bẹ́ẹ̀ ni wọn tún kí i káàbọ̀ wọn wá ní Ànábì nígbà tí wọn á ṣílẹ̀kùn fa idha Idris ló bá dà Ànábì Idris qala hadha Idris wọn ní Idris rẹ o fasallamtu alayhi mo wá sálámà sí faradda lòun náà bá ní marhaban bil akhi salih wa nabiy salih ó ní thumma su'ida bi hatta as-samaa al-khamisa labatun gòkè lọ labade sánmà ẹlẹ́ẹ̀karùn Jibril tún ní kán ṣílẹ̀kùn wọ́n tún bí pé ta ni ẹ́ tó ní kán ṣílẹ̀kùn fún Jibrilu wọ́n tún ní ṣe wọ́n ránṣẹ́ sí ni oníbẹ̀ẹ́ ni onígbàtà tó wọ bẹ̀ fa idha Harun ló bá di Haruna nígbà dọ́dọ̀ yẹn náà wọ́n bá ní sálámà sí mo sálámà sí nígbà mo sálámà sí lòun náà bá tún dá sálámà padà pé marhaban bil akhi salih wa nabiy salih lọ́dọ̀ bá kí ni pé àmọ́ kọ́ ò lè mọ́ rárá ọmọ ìyá rẹ̀ Ànábì rẹ̀ thumma su'ida bi hatta as-samaa as-sadisa labatun gun sánmà ẹlẹ́ẹ̀kẹfà Jibril tún ní ẹ ṣílẹ̀kùn wọ́n tún ní ta ni ẹ́ wọ́n ní ta ni ẹ́ olóhùn Jibril ní ta ni ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n lá Ànábì ní ṣé wọ́n ránṣẹ́ sí ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbà wọ́ bẹ̀ fa idha Musa ló bá dà Ànábì Musa nàbà ní ó yá kí fasallamtu alayhi mo bá kí ló bá dáhùn sálámà lòun náà bá ní marhaban bil akhi salih wa nabiy salih
wọ́n ní falamma tajawaztu baka nígbà mo wá kọjá lára Musa ni Musa bá kú sẹ́kún. Qila lahu wọ́n ń bi léèrè yìí pé má yóò bòkí kàkí ní pa ọ́ lẹ́kún. Qala ní bá ń sọ pé àbòkí ẹkún pa mí. li'anna ghulaman bu'itha ba'di yadkhulu al-jannata min ummatihi aktharu man yadkhuluha min ummati. ó wá ń sọ pé tó ń pa òun lẹ́kún ni pé wọ́n gbé ọ̀dọ́mọdé kan dìde lẹ́yìn òun. ọ̀dọ́mọdé tí wọ́n á gbé dìde yẹn àwọn tí ó wọ àlìjẹ́nà nú ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n pọ̀ jù àwọn tí ó wọ àlìjẹ́nà nú ọmọ lẹ́yìn òun lọ. ó ní thumma sa'ida ila sama'i sab'a làbá ṣe kí ni làbá gòkè lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje. Musa ló wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹfà ń bí o. Ibrahim ló wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹfà lọ́nu Bukhari kan iná o ẹ tó bá ń dìyẹn náà mọ́lẹ̀ o. sánmà ẹlẹ́ẹ̀kẹfà Musa ló wà ń bẹ̀ nínú báàbù Mi'raji àmọ́ nínú báàbù kayfa furidati salati fil Isra'i ọ̀rọ̀ Isra'i ló fẹ́ sọ mí ó ń sọ̀rọ̀ Mi'raju. mo tún fẹ́ kó o tún bọ̀ ó ní qala Anas sọ wípé ṣàgbé ń bí adésánmà ẹlẹ́ẹ̀kejì ni mo dọ́rọ̀ dúró nínú báàbù kayfa furidati salati fil Isra'i. òun ni Anas wá sọ̀rọ̀ ń bẹ̀ yìí pé zakara annahu wajada fi samawati Adama olórí Adama ń bẹ̀ wa Idrisa àti Idrisu wa Musa wa Isa wa Ibrahima wọ́n ṣe mélòó 1 2 3 4 5 làwọn tó ń rí. ó ní salawatullahi alayhi nkọ́lọ̀ ń bá wa kẹ́ wọn. ó ní wàlámù yóò sì bìtì ànábì òfin ilẹ̀ rí wọ́n fún yìí ní o lámù yóò sì bìtì ànábì òfin ẹsẹ̀ rẹ̀ rí lẹ̀ kayfa manaziluhu pé ń bo lòun ti rí wọn. ghayra annahu zakara annahu wajada Adama fi sama'i dunya wa Ibrahima fi sama'i sadisa. yàtọ̀ sí wípé olóńbá nẹ́bí Ádámà ní sámà ẹlẹ́ ayé òun bá Ibrahimu ní sámà ẹlẹ́ẹ̀kẹfà. ẹ wá gbọ́ bí ti Bukhari kan náà ní wọ́n tún sọ ń bí yìí pé ńgbà tí wọ́n dé sámà ẹlẹ́ẹ̀kẹlò sámà ẹlẹ́ẹ̀kẹfà náà kọ́ mú sọ nísìn ńgbà wọ́n á débẹ̀ àtàtà sàmà àsádìsà táwọn fi wá dé sámà ẹlẹ́ẹ̀kẹfà àwọn aṣílẹ̀kùn ta ni wọ́n bá ń bẹ̀ fàyídà bí Musa nínú Bukhari kan náà Musa ló wà nínú sámà ẹlẹ́ẹ̀kẹfà nínú Bukhari kan náà Ibrahimu ní bẹ́ẹ̀ nínú sámà ẹlẹ́ẹ̀kẹfà. ẹnjìníà àní ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó àní tírà tó bójúlé bá mi wí ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi dọ̀rọ̀ yìí ó àní tírà tó bójúlé. wàá rí ẹsẹ̀ àbọ̀ ṣé bóun àtijọ́ ń gbọ́ yìí nísìn tẹ́bá gbọ́dọ̀ ní ẹbí ẹbí ọba ta kiri àtàmà kíníkan ṣíyà là ń kà yìí. wọ́n ti pẹ́ tẹ́ tí ń parọ́ ẹgbẹ́ ìrònú ṣíyà ní ń kà ṣé ìrònú ṣíyà rí. ìjọ yẹ wá yí pé Musa ń bẹ ní sámà ẹlẹ́ẹ̀kẹfà nínú báàbù Mi'raji nínú báàbù kayfa furidati salati fil Isra'i. ó sọ fún wa ń bẹ yí pé ànábì Ibrahimu ní ń bẹ nínú sámà ẹlẹ́ẹ̀kẹfà. nínú Bukhari náà lákòtí rí níbẹ̀ náà ló wà kì í ṣe gbogbo yá èmi ni mò ń wí ìwọ náà gbé Bukhari tọ̀dọ̀ rẹ jáde. tí o bá yìí sí ń bẹ̀ tá a bá ṣe tán ó lè gbé wọlé pé Bukhari ti ń bẹ lọ́dọ̀ mi o ó dà pé ti ṣíà ní ń bẹ lọ́dọ̀ Al-Mubarak yìí o kì í ṣe ti súnà o. torí pé lára arọ́ tí wọ́n ń pa náà nígbà àwọn ṣíà ti ní gbogbo àwọn kútùbù nì táwọn afá súnà kọ wọ́n sì gbéró kọ́ wọn. Bukhari rèé tíra tí àwọn afá ló lálàáfíà jù lẹ́yìn Al-Qur'an tá a fi ń ṣèdájọ́ ẹ̀sìn. òyìnbó wa máa wò wá wà máa láwọn alánàbí wọn fi ránṣẹ́ sìn ó fi ránṣẹ́ dáwà tá a sì ń parọ́ máa nẹ́bí. náà ìyá wa kú ọmọ ẹ̀ wọ́n wá ní nígbà wọ́n á débẹ̀ tán Musa lọ bẹ́ẹ̀ àtúwọ̀nù sọ́mọ ẹlẹ́ẹ̀keje àbẹ́ keje yàtọ̀ sí ẹlẹ́ẹ̀keje onímọ̀sítà tá Jibril tún ní kan sílẹ̀kùn wọ́n tún ń bi léèrè pé ta ni Ọlọ́hun ní ẹ wọ́n bọ́ ṣe ń stress màlẹ́kà Jibril wọn àmọ́ ń sánmọ́. Qala Muhammad
Muhammadu ní bẹ pẹ̀lú mi wọ́n ti ránṣẹ́ sí ni wọ́n bá ní maraban bihi fani mẹlẹmẹjì hùjá ó ní falamma khallastu ńgbà mo wá débẹ̀ fa idha Ibrahim la bá ń sánmà ṣẹtúbọ̀ ṣẹtúbọ̀ fa idha Ibrahim la bá ń sánmà ẹlẹ́ẹ̀kejì ó ní ńgbà wá débẹ̀ qala hadha abuka wọ́n ní bàbá rẹ̀ rẹ̀ òun fasallimu alayhi sálámà sí kò kí mo bá kí n farada sálámà ló bá dáhùn ló ní marhaban bilibini salihi wa nabi salihi marhaban bilibini salihi wa nabi salihi ó ní thumma rufi'at sidratul muntaha rufi'at ni wọ́n bá gbé sidratul muntaha wa la ilaha illallah fàyè wọ́n á ròyìn bó ti rí bó ti tóbi tó wọ́n á ní ewé tí ń bẹ lórí ẹ̀ mithla adhanil fila ó dàbí etí erin ẹ dákun ẹ bá mi jó ewé sídìrú mbẹ́ o tẹ́ bá dẹ̀ rántí ewé sídìrú yìí náà irú ewé ìbẹ́pẹ ni wọ́n ládàá máa fi bòdì nínú tẹ́ bá rántí nínú ewé sídìrú ewé igi sídìrú rẹ bá mi ṣó igi sídìrú tó bo lẹ́yìn ẹ ti ṣó rẹ̀ alhamdulillah igi sídìrú lẹ́ ń wo ni o lọ́dọ̀ àwọn ará lábáwá o igi sídìrú yìí náà ni wọ́n wá sọ dèrò ogi tó wà nínú sánmà tó wà ní ìpínlẹ̀ rẹ̀ ilẹ̀ ló ti wá àmọ́ fáríwú rẹ̀ sánmà ló wá la ilaha illallah so wọ́n á ní igi sídìrú yẹn ó tóbi ewé orí rẹ̀ dàbí etí erin so òyìnbó tí ẹ wá ṣe mùsùlùmí tó bá wá rírú eléyìí ká tó bá wá rí ewé sídìrú yẹn kí lẹ fẹ́ kó wí fún Islam kí ni ó máa sọ sínú ẹ̀sìn ìtẹ́ǹpẹ̀ sídìrú rẹ̀ ó sì máa ń sèso bóyá ó ṣe èso rẹ̀ náà àbẹ́ gbé yẹn síbẹ̀ dánlódù ẹ̀ síbẹ̀ igi sídìrú rẹ̀ ẹ wá ní ó dàbí etí erin ó sì tóbi kìláàlù hajar so ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa Ànábì nígbà tí mo wá débẹ̀ qala ibn Shahabi náà àti dé sámà ẹlẹ́ẹ̀kejì àbí gba wa dé sámà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣí Sidratul Muntaha fún mi ó ní qala hadhihi Jibril wá ní hadhihi o ẹ máa gbọ́ o Sidratul Muntaha wọ́n dẹ̀ sọ pé Jibril ló débẹ̀ o wọ́n ló lóun ò lè débẹ̀ tó ń bá kọjá ibi tó ń wá ń sámà keje yẹn òun ó gbaná àbó tí ìgbọ́ yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó ń bá kọjá sámà keje òun ó gbaná torí pé bẹ́ẹ̀ ni nùràníyà ni àwọn ò lè wọ́ bẹ̀ Jibrilu ní tún wá ń sọ fún Ànábì yìí pé hadhihi Sidratul Muntaha so ó ní wa idha arba'atu anharin odò mẹ́rin wá ń bẹ́ẹ̀ ìyẹn la kàlẹ́ kan yẹn wọ́n wá ṣe ìrun ọ̀ranyàn láàádọ́ta fún mi fúrì dọ́tí wọ́n ṣe lọ́ranyàn ni wọ́n ṣe lọ́ranyàn fún mi ẹ wá máa gbọ́ kulla yawm qala inna wọ́n ní famaratu ala Musa kò kọjá lára Ànábì Ibrahim yìí wọ́n wí gangan ọwọ́ adọ́dọ̀ Musa ló wá pé bí máa ubirta ẹni tó ń sun púpọ̀ tí ó wà lìjẹ́ náà ní ọmọ ẹlẹ́yìn rẹ̀ yóò pọ̀jọ́ ọmọ ẹlẹ́yìn ń lọ ìyẹn tó wá dá padà gbá mélòó ni wọ́n ní wọ́n máa kí ó ní umirtu bi 50 salah kulla yawmin wọ́n ní lọ́ máa kí 50 àrùn lójoojúmọ́ qala inna ummataka la tastati' 50 salata kulla yawm àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ wọ́n ní kápá Musa tó ti ṣiṣẹ́ tán láyé tó ti kú tálùkọ́ ní tilka ummatun laha ma kasabati wala kun ma kasabutu kí ló kan Musa pẹ̀lú tọ́lọ̀ mẹ́fà nàbí Muhammad so wọ́n ní wallahi qad jarrabtu an-nasa qablak èmi ti gbìdánwò àwọn èèyàn wò ṣáájú tirẹ̀ o
وعالجت بني إسرائيل أشد المعالجة kódà mo tọ́jú àwọn Bani Israẹli tí mo wò wọ́n ní wíwò tí yẹn lo oògùn tó ní agbára tí ò ká wọn ọ̀ya farji ila rabbika ó pàṣẹ ní padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ka'annahu rabbuhu thani ó wá dàbí Ọlọ́run kejì tálù Kùránì sọ pé law kana fihima aliyatun illa Allahu lafasadata táláṣẹ bá pé méjì nù sánmà tó bá yàtọ̀ sọ́lọ̀ nìkan sánmà àti ilẹ̀ ó bàjẹ́. Musa wa ń dá àṣẹ padà sọ́dọ̀ pé irji padà sọ́dọ̀ rẹ̀ fasalu takhfifa lọ́ọ́ ní kó bẹ́ẹ̀ fúyẹ́ kó dínkù fún àwọn ẹlẹ́yìn rẹ̀ farajatu lèmi náà bá padà fàwádà àní aṣára ọba yọ mẹ́wàá kú ó wá di tíátà bí ìgbà tí yẹn rán òkú lọ sí ibùdó tó ń dá padà pé ìsìnkú ò tí ì lè rọrùn wọ ẹrù rẹ̀ kan bẹ láyé. ó ní farajatu ila Musa faqala mithlahu ló bá tún sọ ń tó wí farajatu fàwádà àní aṣára wọ́n ti yọ mẹ́wàá kú wọ́n á yọ mẹ́wàá yẹn títí bí aṣírí sọfà umirtu bí aṣírí salawati kulla yawmi wọ́n á ní máa kí mẹ́wàá lójoojúmọ́. mo tún wá dọ́dọ̀ Musa farajatu faqala mi bá tún bí farajatu mo tún padà fa umirtu bí khamsina salawati bí khamsin wọ́n yẹ ṣe wá pa mí ní kí n máa kí márùn. nígbà mo wá dọ́dọ̀ Musa kọ́ ọ ní qala bima umirta qulta umirtu bí khams márùn ni wọ́n pa mí láṣẹ òun ní inna ummataka ó tún ní la tastati'u khamsa salawatin wọn nílé kí márùn o lójoojúmọ́ o wa inni qad jarrabtu an-nasa qablak èmi ti tó àwọn èèyàn wò ṣáájú rẹ o wa 'alaytu bani Isra'ila ashadda al-mu'alaja mo ti bá wọn fà á kọjá bẹ́ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ní kó lọ dín ikú fáwọn ọmọlẹ́yìn rẹ̀ qala sa'altu rabbi atastahyitu wọn lánàbí wa sọ pé mo dẹ̀ ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run títí tójú fi ń tì mí lakin àrùdọ́ wa usallimu mo fara mọ́ mo gbà bẹ́ẹ̀ Musa ló ń dá padà ó ní fàlà máa ń já wá sùn náà dání mù náà dín nígbà mo wá kọjá lẹ́nìkan wá pè mí pé ọmọdéyìtù faridọ̀tì wọ́kà fọ́ọ̀tù wọn ní ìbádìí irun ni mo ti sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn láwọn ẹrú mi ń ṣe ní fúyẹ́ tí wọ́n fi mọ́ kí ní irun táwọn èèyàn ti ń kí káànàbí ó tó ṣe kí ni káànàbí ó tó dáyé ẹ máa wo àwọn táǹkà nínú kútù tó sì ń jẹ́ ìyapa nínú Sahihul Bukhari àti Muslim. tá a bá tó ka eléyìí náà ní ìsìn a rí i pé àrájà yẹn wọ́n kàjọ mú wá náà ni. so ó ní mo tún fẹ́ mú kìláàfù mi wá o ẹ rí i pé mo sọ̀rọ̀ ń bì kan mo ní nínú àdísù ìmáàmù Anasu yìí wọ́n ń jó máa yé wa yí pé sánmà kẹfà níta ló wà mẹ́ lànàbí Ibrahim wà ló wà ń sánmà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n sì ní kò dákọ̀ ẹni kankan ẹ wá dákun ẹ wá wo bí tá nàbí Ibrahim wà nínú Sahih Muslim sánmà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n lá nàbí Ibrahim wà nínú Sahih Bukhari wọ́n á já lọ nígbà tí wọ́n ṣílẹ̀kùn nínú Sahih Muslim Babul Mi'raj tí gbogbo wa fẹ́ kúlé lórí ó ní fàyídà anabi Ibrahim mú wa bá ń bẹ̀ ẹ máa gbọ́ sallallahu alayhi wa sallam ọlọ́mọba wa kẹwọn musnidan zahrahu ila al-baytil ma'muri wọ́n fẹ̀yìn ti baytil ma'muri báyìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bẹ̀yìn dáadáa o ó nígbà tá a wọnú sánmà ẹlẹ́ẹ̀kẹlò tá a wọ sánmà ẹlẹ́ẹ̀keje lọ́dọ̀ Muslim mo bá anabi Ibrahim musnidan zahrahu ila baytil ma'muri ó fẹ̀yìn ti baytil ma'muri báyìí wá já wo bí ti baytil ma'muri ń bẹ nù Bukhari kí wọ́n fúnra ẹ̀ náà jájọ bílà káyìlẹ̀ kájọ máa gbọ́ nínú Sahih Bukhari baytil ma'muri náà ó ní nígbà tá a débẹ̀ fàyídà Ibrahim ló bá di Ibrahim wọ́n ní bàbá rẹ̀ ni lẹ́yìn tá a wá kú ọ̀nbẹ yẹn summa rufi'atil sidratul muntaha ni wọ́n wá ṣí sidratul muntaha fún mi wọ́n wá ròyìn bí sidratul muntaha ti rí ṣàpè àti sọ yìí pé muntaha yìí ibẹ̀ náà ni wọ́n ti gbé oyin àti wàrà àtọ̀ ti jáde fún ànẹ́bì
nínú Bukhari tí Muslim sọ pé rárá o Baitul Maqdis ní Jerusalem bó ṣe náà fìlà tán ni wọ́n gbé oyin àti wàrà fún lógbóyin ni wọ́n ní kọ́dé àkọsílẹ̀ fatara ibi iná òun sọ pé níbi rárá ibi Sidratul Muntaha ní Baitul Maqdis fún wájú àmà gbọ́n tí bàbá wa Muslim ń sọ bí wọ́n ní Muslim dharaw ila Baitul Ma'mur wọ́n fẹ̀yìn tí ilé Baitul Ma'mur yẹn wa idha huwa yadkhuluhu kulla yawmin 70,000 malakin wọ́n láàádọ́rin lọ́nà ẹgbẹ̀rún màláìkà ní máa wọ̀bẹ̀ lójoojúmọ́ kan la ya'uduna ilayhi tí wọ́n ní jáde mọ́. wọ́n ní thumma dhahaba ẹ̀túnmọ̀ gbọ́ thumma dhahaba bi ila sidratil muntaha qad wasala al muntaha fil Bukhari qabla Baitil Ma'mur wọ́n kọ́kọ́ dé Sidratil Muntaha kí wọ́n tó dé Baitil Ma'mur lọ́dọ̀ Muslimu Baitul Ma'mur náà kọ́kọ́ dé tí Ibrahim farati báyìí tọ́dún yẹn ṣe wá lọ sí ẹnjìníà ọlọ́run á dárí gbogbo àwa mùsùlùmí kọ́lọ́run ó ṣíjú àánú wa jẹ́ ń dúró ní náà nígbà tá a dé sánmà ẹlẹ́ẹ̀keje wọ́n ṣí Sidratil Muntaha fún mi ó wá ká lọ bẹ́ẹ̀ wọ́n fi odò kan hàn wọ́n fi odò kan hàn ó sì mú omu ara ṣẹlẹ̀ pé Imam Bukhari òun ò sọ Baitul Ma'mur fún wa bí afa Muslim ló wá ń sọ yìí pé ó fẹ̀yìn tí ilé Ma'mur ni àwọn màláíkà máa wọ bẹ́ẹ̀ tó yẹ pé 70,000 malak la ya'uduna ilayhi thumma dhahaba bi ila Sidratil Muntaha lẹ́yìn yẹn ṣe wàá mú mi lọ sí kíni o Sidratil Muntaha àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bá ṣe ṣe irun lọ́ràn yẹn fún tó fi wá dọ́dọ̀ ànábì Musa tó fi lójú ń tì òun tó fi di pé tọ́ ó fi gbà bẹ́ẹ̀ naam alhamdulillah a rí i pé a ti rí àwọn khilafun ẹ máa ní pé ń bì kan ànábì ní ń bi Jibrilu léèrè níbì kan Jibrilu ní ń bi ànábì léèrè eléyìí tá a wí iná ń bi tá a tún dá dúró sí lálẹ́ yìí rèé tí ó tún fi di ọjọ́ jimá àmọ́ ń fa fi kíní kan parí ẹ̀ jẹ́ ń fi ọ̀rọ̀ Sheikh Adama parí ẹ̀ torí mò ń rá àwọn kan tí wọ́n ń post àwọn nǹkan kan yìí tó bá wúyàn lé lè post adé àrílẹ̀ sọ yí pé báyìí kí Saudi sọ pé báyìí kìí ṣe gbogbo àfa adé àrí ló ń dúró lórí mawqiful Azhari tọ́ba ní adé àrí sọ kíní kan kò túmọ̀ sí pé gbogbo àfa tó wà láti àrí pátá bẹ́ẹ̀ tí wọ́n ṣe kíní o tí wọ́n wà lórí ẹnu a lè rí inú àwọn àfa adé àrí yẹn náà tí ó sọ pé rárá lọ́dọ̀ tèmi Al-Qur'ani ò sì sọ fún wa yí pé àti Allah wa àti Azhara bí o ṣe bá ṣe ń sọ yí pé kò sọ pé àti Allah wa àti Saudiya ìntọ́ni àti Allah wa àti Rasula wa ulul amri minkum in tanaza'tum fi shay'in rudduhu ila Allahi war rasul ṣẹ́rí tí máa dùn mí ni pé ṣé láàrò pé kíkẹ́ wó pọ̀ làgbọ́yé kí ó lè pọ̀ kó má ṣàgbọ́yé tẹ́ bá ní ànábì sọ pé alaykum bil kitabi wa sunna Kùránì dọwọ́ yín àti súnmọ́ ṣé ń gbọ́ wá sọ súnà tíra Bukhari ní sọ àbí tíra Muslim ṣé ń gbà ó ní alaykum bil kitabi wa sunna ṣe Sahih Bukhari ní wá ń wí àbí ń sọ Sahih Muslim ṣé ń ti ń wí nu ṣe bí ti ń wí ni pé ẹ di Kùránì mú ẹ sì bí mo sì ṣe ń wúwà ẹ má jọ jára ara yín ṣé Bukhari ànábì fi ń wúwà Bukhari fi wà mí ròyìn ànábì tí ò tiẹ̀ jọ máa nẹ́bì rárá táwọn bàbá Mudirul Markaz ọlọ́run jẹ́ ọkùnrin ẹ̀sìn gbà ọ̀rọ̀ yìí ò lè jẹ́ Bukhari ní ọkọ̀ yìí wọ́n ti kọ́wọ́ bọ̀ òun làwọn yìí àwọn nǹkan kan jáde ní ìsìn tara wa ń ta ẹlòmíì kí ló jọ ń ta wá lára fil haqqi al-haqqu náà ni ó máa jẹ́ tó bá yá ẹ̀ ní kulil haqqa walau kana murra kulil haqqa walau ala nafsika gbogbo lárúbọ̀ àyìn lẹ́ẹ̀ máa fọ́ ẹ sọ̀rọ̀ tó kúrò àti ọba jára yín i'dilu huwa aqrabu lit-taqwa la yajrimannakum shana'anu qawm ala alla ta'dilu ẹ má jẹ́ pé nítorí pé ẹ kórìíra àwọn nǹkan tẹ́ ń rí pẹ̀lú mi ẹ̀ṣẹ̀ mi lọ́dọ̀ yín ò ju pé wọ́n rí njẹ́ ẹ ti rí mi lọ́dọ̀ Mudirul Markaz lọ́rọ̀ ti dé
ní ìbànújẹ́ sì ti bẹ́ lómi torí pé bàbá rẹ̀ ò dé lẹ́fù yẹn. Wallahi alazim ìbànújẹ́ yẹn bẹ́ lómi. níjọ́ ẹlòmíì rí mi lọ́dàdé ara wọn tí wọ́n ṣe mítì nínú àwọn sàlàfíà náà tí wọ́n sì ṣe ọ́díò fún mi. ìpè tí èyí ó bá tiẹ̀ wá súnmọ́ ó wá gbọ́dọ̀ jẹ́rú adégún wa. pé ajẹ́gbodò tí ń wẹ́ ní ilé kúrò tẹ́ bá rántí ọ́díò náà gbà náà. pé kí n tún lọ tún ìrù ara mi pa lórí ẹ̀. ọdún kẹrin tí wọ́n ti ń takò mí rájù rẹ tí wọ́n rẹ́ẹ̀rì kan mú wa. kọjá àtàmọ́ lọ́dún kẹrin August 2018 tẹ́ bá rántí ni mo ti sọ̀rọ̀ Miraj. táwọn kan sọ pé tó bá gba tíra àwọn kan tíra tó bá kájà ájà tó bá kájà wá sí àṣewàsí tó bá kájà wá sí gbà lóòótọ́ aṣíwájú wa ní ẹ̀sìn tí ń bá bọ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rẹ́ tí ń ṣe kíní kan. látọdún kẹrin yẹn ẹ wá ń parọ́ mọ́ bàbá àbùdó mọ́lẹ́kà sí bí wọn lọ́la nàbí torí pé wọn fẹ́ kọjú mẹ́rin tèmi. ọ̀nà bàbá sì pọ̀ ọ̀nà wọn sì jìn. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.